ta lọ́lọ́run. Bàbá Òkútagídí àtàwọn àfáà wọ́n gbìyànjú, wọ́n gbégbèsè, wọ́n láwọn fẹ́ paná ẹlẹ́bọ nílùú Ìlọrin. Wọ́n ti gbàgbé wípé Ọlọ́run tó dá àwọn ló dá oníṣẹ̀ṣe. Àwọn ìyá Ọ̀ṣun kan tún wá gbéra wọn lọ bọ odò Ọ̀ṣun. Àwọn mùsùlùmí ya lọ bá wọn níbẹ̀. Ibi tí mo lọ gangan ni mo ti ń lọ yìí o. Àwọn mùsùlùmí gbéra wọn lọ bá wọn níbẹ̀ wípé kò sí nǹkan tó jọ pé wọ́n ń bọ Ọ̀ṣun. Nígbà táwọn oníṣẹ̀ṣe lọ sí odò, mo wá pẹ̀lú fídíò bàbá Òkútagídí lò, ẹ bá mi hashtag wọn. Wọ́n á máa wò pé ṣọ́rọ̀ tó ti regbé tó ti regbè náà, ọ̀rọ̀ yẹn ò regbé kò regbè, because àwọn Yorùbá ta wá jẹ́ kẹ́ mọ̀ wípé Olódùmarè Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun gangan ló fi títóbi tó fi ń jí Ọlọ́run tó fi dá gbogbo wa ló fi hàn yín níjọ́ tẹ́ lọ sétí odò. Nígbà táwọn Ọlọ́ṣun lọ bọ odò, tí ẹ̀yin wá kó Quran, ẹ wá gbéra, ẹ gba odò lọ, ẹ lẹ fẹ́ lọ gégùn sódò yẹn, ẹ fẹ́ lọ poison odò yẹn, odò tó kọjá nínú ìlú. Tó bá jẹ́ ìlú tó dáa ni, ó yẹ kí bàbá Òkútagídí wà lẹ́wọ̀n dì sí. Bàbá mi ìbú yín o, mo kàn ṣàlàyé ni o. Ẹ̀yin ti Ìlọrin mi ìbú bàbá Òkútagídí o, torí mo mọ̀ para àwọn Ọlọ́run tẹ́ ń bọ nílùú Ìlọrin nìyẹn. Wọ́n dẹ̀ ṣe Ọlọ́run tèmi, wọ́n ṣe Ọlọ́run mi. Èmi o èèyàn tọ́lọ́run dá, kí tí wọ́n máa bọ ẹni tọ́lọ́run dá bíi tèmi. Fábàdà ká máa rí ẹni tí mò ń bọ, ó wà lọ́run. Ṣé ń gbọ́ mi ẹ̀yin màmá bàbá? Tó bá jẹ́ pé ìlú tó dá ni, ó yẹ kí bàbá Òkútagídí wà lẹ́wọ̀n. Ṣé mo reason? Odò tó kọjá nínú ìlú tó jẹ́ wípé tí àsìkò ọ̀gbẹlẹ̀ gan bá dé, wọ́n á lọ síbẹ̀, wọ́n á momi. Àwọn èèyàn lọ síbẹ̀, wọ́n á wẹ̀, tára bá ni wọ́n. Ẹ̀yin wá lẹ fẹ́ lọ poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n Ọlọ́run tó mọ̀ wípé òun ni Ọlọ́run, jámọ́ kankan nínú ayé, ìhàlẹ̀ lásán lẹ́ni, ó fi títóbi Ọlọ́run ó fi hàn yín. Bàbá Òkútagídí kó ọ̀pọ̀lọpọ̀ Quran, wọ́n gba etí odò lọ. Ẹ jẹ́ n play fídíò kẹ́ gbọ́ lẹ́nu wọn o, fídíò tó ṣe ni o. Wọ́n láwọn fẹ́ lọ poison odò. Ẹ bá ṣí ẹ̀ show yìí. It's just educative show, kì í ṣe fídíò èébú, kì í ṣe ti jà, kákọ̀ fi light ara wa ká fi bára wa sọ̀rọ̀ ní ṣóyé. Bàbá Òkútagídí wá kó gbogbo àwọn ọmọ kéwú, wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ Quran, wọ́n wá gba etí odò lọ. Wọ́n láwọn fẹ́ lọ palẹ̀lé odò yẹn, àwọn fẹ́ lọ poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n kẹ́ wá wo títóbi ìyanu Ọlọ́run. Nígbà tí bàbá yìí máa kúrò lé, ibi tó yẹ kí bàbá yìí gan ti ra ago jinlẹ̀ nìyẹn o. Kọ́ ti bá wọn dẹ̀yìn lẹ́yìn pé à ń bú àwọn oníṣẹ̀ṣe, à ń halẹ̀ mọ́ wọn. Kí ti bàbá yìí kó tún wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn àfáà Ìlọrin tó kù wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀ lè túnṣe Lédùmarè aláwọ̀ àbí gbogbo ẹ̀ṣá ẹ̀ lè tú wò. Òjò tí ò ṣú kẹ́ tó kúrò nílé, tẹ fi kó ọ̀pọ̀lọpọ̀ Quran, tẹ kó gba etí odò lọ. Ẹ wá dé tí odò, òjò yẹn ò ṣú, òjò yẹn ò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ wá ń ṣe fídíò wípé yín ti wà létí odò báyìí. Ẹ fẹ́ wá poison odò yẹn nítorí tàwọn oníṣẹ̀ṣe. Ó tásìkò tó yẹ kẹ́ ṣí Quran, kẹ́ bẹ̀rẹ̀ sí ní ka Quran, òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ẹ lè ka Quran yẹn. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn? Mo mọ̀ pé táwọn oníṣẹ̀ṣe bá máa sọ, wọ́n á ní Iyemọja Yèyé Ọ̀ṣun ló fi àjùlọ hàn bàbá Òkútagídí. Ṣùgbọ́n èmi á pùtì ẹ̀ báyìí wípé adániwáyé ló fi àjùlọ hàn wọ́n. Ẹ gbọ́, òjò tí ò ṣú tí ò rọ̀, tẹ fi kúrò nílé. Ẹ wá dé tí odò tẹ́lẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ láàbùrú sí. Ó wá tásìkò tó yẹ kẹ́ ṣí Quran tẹ fẹ́ lò, tẹ fẹ́ fi ṣiṣẹ́ ibi. Òjò wá bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tàtà, gẹ́ẹ̀tì àárín yẹn. Gẹ́ẹ̀tì nǹkan tó ṣẹlẹ̀ láàrin yẹn. Ẹ dé tí odò, ẹ tàn kámẹ́rà, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ wà létí odò.
ẹ wá poison odò yẹn nítorí àwọn tó wá ń bọ́ kọ́ba má lè bọ́ mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní ka kúránì sódò yẹn láti lè fi poison ẹ̀ òjò bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ fi kúrò níbẹ̀ ẹ gbé kúránì síta ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin onímímọ̀ onílàákàyè kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu bàbá Òkútagídí káwá kọ́ńtínà analysis yẹn ṣẹ́rẹ́ ẹ̀yin mùsùlùmí oníjàgídíjàgan ẹ gbà fún Elédùmarè ẹ gbà fún adániwáyé ẹ gbọ́ ẹ gbà fún Elédùmarè ẹ gbà fún adániwáyé dádì mi ẹ jọ̀ọ́ o ẹ mẹ́sẹ̀jì mi o. ẹ jẹ́ má bínú mo ọjà ni. mo ń wo nǹkan mi o. ẹ má bínú mo ń wo ọjà tó sẹ́ndì sí mi ni okay I still have it. ẹ jẹ́ àgbọ́rọ̀ lẹ́nu bàbá Òkútagídí. ní ọ̀dọ̀ iye máa jẹ lóko ibẹ̀ ni bàbá mi àjà l'Òkútagídí wà báyìí. níbi tí àwọn èèyàn lọ́sùn kan ti wá gba ọbẹ̀ lánàá wọ́n láwọn àbá odò tí ò sí nínú ìṣe àti àṣà tí ẹ bá wa ṣí ẹ ètò Ìlọrin ẹgbẹ́ odò Ìlọrin kì í bọ Ọ̀ṣun Ìlọrin ẹgbẹ́ yẹpẹ Ìlọrin ẹgbẹ́ igi ìwé ẹgbẹ́ iná. Ìlọrin kì í bọ iyẹ̀pẹ̀ ṣùgbọ́n Ìlọrin ń tẹ yẹ̀pẹ̀ àwọn àáfà ń tẹ yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìjà kọ́ leléyìí o just to educate ourselves wípé gbogbo à ń jàjà ẹ̀sìn à ń kọ̀ndẹ́mù kankan yìí we need to stop it. ẹ gbọ́ we need to stop it. Ìlọrin kì í jàjà ẹ̀sìn Ìlọrin kì í tẹ yẹ̀pẹ̀ lórí irọ́ Ìlọrin ń bọ yẹ̀pẹ̀. Púpọ̀ nínú àwọn àáfà tó wà Nàìjíríà of today wọ́n ń tẹ yẹ̀pẹ̀. Wọ́n alánàbì kan tẹ yẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ ẹ máa já mi. Wọ́n alánàbì gan tẹ yẹ̀pẹ̀. À ń rí gbogbo ẹ̀ lórí social media. Ṣùgbọ́n nítorí wípé ẹ fẹ́ condemn religion kan ẹ ní Ìlọrin kì í tẹ yẹ̀pẹ̀. Ẹ wo gbogbo wákàtí tó fi ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí ṣe mọ̀ pé òjò ò tí ì ṣú òjò ò tí ì bẹ̀rẹ̀. Mi ò mọ̀ bóyá ń gbọ́ kinní dáadáa. Gbogbo ìgbà tí wọ́n fi ń sọ̀rọ̀ pé Ìlọrin kì í tẹ yẹ̀pẹ̀ Ìlọrin kì í ṣe kinní kan òjò ò tí ì bẹ̀rẹ̀ o. Òjò yẹn ò ṣú o. Wọ́n lọ sí etí odò yẹn láti lọ poison ẹ̀ nítorí àwọn oníṣẹ̀ṣe tó wá ń bọ̀ ọ́. Ibẹ̀ ló ti wá ń sọ wípé Ìlọrin kì í bọ iyẹ̀pẹ̀ ṣùgbọ́n Ìlọrin ń tẹ yẹ̀pẹ̀. Ìlọrin àwọn àáfà wọ̀nyí àwọn àáfà kọ̀ọ̀kan náà ti gbogbo wọn o àwọn àáfà kọ̀ọ̀kan wọ́n rí iyẹ̀pẹ̀ yẹn ní rí atọ́nà tó máa ń tọ́ wọn sọ́nà tó máa ń jẹ́ kó mọ̀ pé òkè díìsì elélélélélélé tó bá ti kọ kíní kéwú yẹn tó bá ti kọ́ sí bóyá wọ́n wẹjú ni bí àkọ́ni I don't know bóyá tó bá dẹ̀ ti lè kọ iyẹ̀pẹ̀ yẹn kọ kéwú yẹn sí iyẹ̀pẹ̀ yẹn bóyá ohun tó bò wọ́n lójú bóyá ó máa ṣí àbí bóyá iyẹ̀pẹ̀ yẹn máa di tẹlifíṣàn wọ́n á máa wo ogun tó ń jayé ẹni yẹn tó máa fi máa sọ fún pé báyìí kásá báyìí káwòdì I don't know ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn àáfà kan wà wọ́n máa ń tẹ iyẹ̀pẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè sọ wípé wọn ò sí nílùú Ìlọrin it's still the same thing bó ní kálukú ṣe ń sin títí ẹ̀ ló yàtọ̀tọ̀ ẹja máa gbọ́ nìṣó. Bóyá. Àwọn kì í bọ òkúta
Ìlọrin ẹ̀ fọ́ omi ìlú mímọ́ ní lọ́rin. Ìlú ìtìlámù ní lọ́rin. A ti kẹ́ fún gbogbo yé. Ẹlẹ́dìígbà ẹ̀dígbà. Ẹlẹ́dìígbà ẹ̀sẹ̀ tinú yé. Níbi tá a bá dé ní ìsìn. Kò sí ìfẹnusẹ náà. Gbogbo ẹ̀yà àlùfáà. Kò sí ìfẹnusẹ mọ́. Ẹnu làbí ìṣẹ́ láti jẹ́ yìí. Ẹlẹ́nu wọn káwọ̀ yìí. Kálukú lọ́jọ́ sí bàbá rẹ̀ jáde. Ẹ̀gbọ́n, kálukú ló tú àṣírí àwọn bàbá ẹ̀ jáde. Kí ni àṣírí àwọn bàbá tó ní ká lọ tú síta? Ìbéèrè ni o, ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ máa bá mi kọ sí comment section. Èmi ò mọ̀ o. Ẹ mọ̀ pé fídíò yóò ṣe fídíò àná kì í ṣe fídíò ìjẹta. Fídíò yìí ti pẹ́. Wọ́n ṣe fídíò yìí ní 2023. Mo dẹ̀ rí pé a lot of people sọ̀rọ̀ nípa ẹ̀. Èmi gan rí fídíò yìí nígbà yẹn mi ò wò ó. Lọ́tọ̀ tí tó ìṣèwádìí sí mi ní ìjẹta. Mo á wò ó pé kódà bí bàbá yẹn ṣe jù sí mi láti Amẹ́ríkà mo wá kọ síbẹ̀ fún wọn pé old video. Ó wá ṣe voice note pé àwọn mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ jẹ́ kí n wo títóbi ìyanu Ọlọ́run tó wà ní fídíò yẹn. I was like ìyanu Ọlọ́run kí ló ṣẹlẹ̀? Ni èmi fún ara mi ṣẹ̀ṣẹ̀ wá wo fídíò yẹn ni mo wá rí títóbi Ọlọ́run ọba. Gbogbo ìgbà tó ń sọ̀rọ̀ yìí èmi náà kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sá ọmọ kí gbogbo yín. Gbogbo ìgbà tó ń ṣe fídíò tó ń sọ̀rọ̀ yìí òjò oṣù o òjò rọ̀ o etí odò yẹn ló wà o. Bàbá Òkútagídí gbé Kùránì wọn dání o. Gbogbo àwọn ọmọ kéwú gbé Kùránì wọn dání o. Kùránì Bàbá Òkútagídí mò ń bọ̀ ẹ jẹ́ kí n fi wọ̀nyí lọ́wọ́ wọn mò ń bọ̀. Kùránì lẹ́ ń wò lọ́wọ́ Bàbá Òkútagídí ṣe ti rí Kùránì wọn. Kùránì wọn lẹ́ ń wò lọ́wọ́ wọn yìí. Ẹ̀yin ti TikTok kò lè rí but ẹ̀yin ti YouTube, Facebook Kùránì wọn lẹ́ ń wò tí wọ́n pa mẹ́gbẹ̀ẹ́ tó gbé dání báyìí yẹn. Gbogbo ìgbà yẹn òjò rọ̀ o òjò oṣù o. Láyọ̀ ni wọ́n kúrò lé wípé à ń lọ sétí odò à ń lọ ka Kùránì sétí odò láti fi poison odò yẹn nítorí àwọn oníṣẹ̀ṣe. Nígbà tó tún dé tí odò wọ́n ṣe wá sí wọ́n ké sí gbogbo àwọn ènìyàn wọ́n ní ẹ lọ kó àwọn nǹkan bàbá wa jáde. Kí ni àwọn nǹkan bàbá wa because mi ò gbọ́ pé àwọn bàbá ńlá bàbá wa mi ì gbọ́ pé wọ́n ní bíbélì nínú ilé mi ò gbọ́ pé wọ́n ní Kùránì nínú ilé. Tó bá dé wà ẹjọ́ ṣé mo pàná lémi dáyé ẹ bá ń kọ sí comment section. Mo ti sọ wípé program yìí kì í ṣe tìjà. It's just educative show. It's just what? Educative show. Ṣé àwọn bàbá wa yẹn ṣé wọ́n ní Kùránì sínú ilé tí Bàbá Òkútagídí ní ẹ lọ kó nǹkan àwọn bàbá yín jáde àwọn bàbá wa ẹ lọ kó síta àti bá wọn sọ lẹ́nu wọn ò gbọ́. Ká wá lo nǹkan àwọn bàbá wa tó wà nílé. Kí ni nǹkan àwọn bàbá wa tó wà nílé? Ṣé àáfà tó jẹ́ pé generation ẹ̀ àti Sudan lọ ti wá bí irú bàá mi Àbíbù Lágbàjì tó ní Sudan àbí Somalia lọ làwọn ti wá ṣé Kùránì ló ń lò níbẹ̀? Ìbéèrè ni o ṣáwọn ló fẹ́ lo nǹkan àwọn bàbá wọn yẹn ní ilẹ̀ Yorùbá àbí Alájà Kaula táwọn náà rí wà látọ̀nà tọ̀nà tí ò ń ṣe Nàìjíríà táwọn náà padà dolú ọmọ Ìbàdàn sìn. Kí ni nǹkan bàbá wọn tó fẹ́ kó síta? Ẹja mọ́ gbọ́lọ̀ ẹja mọ́ bóbó ara wa ká mọ́ tọ́ra wa ó yá à ń gbádùn yín bàbá. Àwọn olókùn báyìí gbogbo wọn ti síjú sí lórí. Wọ́n náà wọ́n fẹ́ máa bọ òòṣà nílọrí. Àwọn sì fẹ́ máa fa omi nílọrí. À ń ṣèbí iye wọn à ń sọ fún ọ pé Ìlọrin ọ̀sà bẹ́ẹ̀. Wọ́n sì rí bẹ́ẹ̀ kọ́. Ẹnu là ń fi ṣe tẹ́lẹ̀. Ẹgbẹ́ gbẹ̀kú lẹ́nu lọ́sọ̀. Ẹgbẹ́ kí wọ́n mọ̀ pé Al-Qur'ani kẹ́kẹ́ ni lórí. Nígbà tí olóòṣà bá ń sọ pé ẹ̀yin àlùfáà, àwọn jẹ́ wà lẹ́nu ẹnu. Báwo ni wọ́n ti wá mọ̀ sí Al-Qur'ani ju táwọn gbé lọ́wọ́ lọ? Al-Qur'ani ju òòṣà lọ. Al-Qur'ani ju eégún lọ. Al-Qur'ani ju ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ. Àníyàn tí bàbá mi Àgbàlá Òkútagídí bá wá sí àyín. Ọjọ́ ti bẹ̀rẹ̀ o.
òjò ti bẹ̀rẹ̀ wọ́n gbé àníyàn pé káwọn lọ sọ odò yẹn di ẹ̀rẹ̀ ṣẹ́mọ̀ túmọ̀ ẹ̀rẹ̀ wọ́n fẹ́ lọ pàlèlé odò yẹn fún àwọn oníṣẹ̀ṣe wọ́n gbé àníyàn kúrò lé wípé odò táwọn ọlọ́ṣun ń bọ yẹn o à ń lọ pàlèlé odò yẹn wọ́n kó Quran gẹ́gẹ́ bí ohun ìjà wọn ohun àmúṣagbára nígbà tó wá dé odò tán òjò bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin yẹn ẹ̀yin èèyàn ẹ bá mi kọ sí comment section ṣé Iyemọja ló fi títóbi tó fi ń jẹ́ olú odò ló fi hàn wọ́n ni àbí Elédùmarè tó dá gbogbo wa ló fi àjùlọ hàn wọ́n wípé kì í ṣe ẹrù yín odò tí mo dá ẹ lè pàlélé ẹ lè poison kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ẹja gbọ́ bọ́n ṣe máa sọ wípé ojú rọ̀ ẹja máa gbọ́ lọ. àmọ́ ìjọba wà lẹ́nu ẹ̀yìn kò sọ fún wa bẹ́ẹ̀. Bàálà kọ́ sí ẹ̀jáde. Lọ́wọ́ láti ṣe ẹ̀jáde. Lórí ìjọ mi. Bàbá mi Òkútagidi ẹ ní sọ̀rọ̀ tán ẹ gbọ́ statement tẹ́ sọ lẹ́nu ẹ láníyàn tẹ́ bá wà ní wípé kẹ wá rẹ odò yẹn láti pé kẹ wá pàlèlé ṣùgbọ́n gbà tẹ́ dé òjò bẹ̀rẹ̀ òjò ò jẹ́ kẹ́ lè ṣiṣẹ́ yẹn ẹ wá ní Kùránì tẹ́ gbé dání ẹ nílé gbé Kùránì síta ó wá yẹ kẹ́yìn náà wá fi títóbi Allahu tẹ́ fi hàn níbẹ̀ yẹn kẹ́ mú òjò yẹn kó má rọ̀ àbí kójò yẹn má rọ̀ kí Kùránì yín má fàyà n tó yẹ kẹ́ ṣe fún wa ń bẹ̀ nìyẹn ìgbà yẹn la mọ̀ wípé ẹ gbọ́ lóhun tó ba tóbi lọ́ba Allah Akbar agbára ń bẹ nínú Quran ẹ gbọ́ ẹ̀yin èèyàn analysis mi níwọ̀nba tí mo máa ṣe lórí fídíò yìí few people ló lè understand àwọn tó bá ní àròjinlẹ̀ ló máa lè understand ẹ kó Quran ẹ kó lọ sétí odò wípé ẹ fẹ́ lọ pàlélé odò yẹn nígbà tẹ́ máa kúrò lẹ́yìn òjò rọ̀ ilẹ̀ gbẹ lẹ fi bọ́ sọ́nà ẹ wá dé odò tán tẹ́lẹ̀ fẹ́ lọ pàlélé òjò bẹ̀rẹ̀ Kùránì yín ojú tì ẹ lè gbé síta kó má bàa fàya bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá ní ojú ti Quran ẹjọ́ sójú ò ti Quran níbẹ̀ yẹn ìbéèrè ní omi ìbá ti jà wá o ojú ti Quran tẹ́ gbé dání lọ síbẹ̀ kò rí iṣẹ́ ṣe tí bá make sense ẹjọ́ mo fẹ́ rí comment tí ojú ò bá ti Quran yẹn ni ó yẹ kẹ́ fi ṣe iṣẹ́ tẹ́ ní àníyàn pé fẹ́ lọ ṣe tẹ́ fi lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ adáfẹ́yìn tẹ́ kọ́ yes ibi tó yẹ kẹ́ ti mọ̀ wípé Ọlọ́run lọ́lọ́run máa jẹ́ nìyẹn ẹ lè tú iṣẹ́ Elédùmarè wò ojú ti Kùránì kúrò létí odò kódà tábà tún fẹ́ sọgàn á ní Iyemọja ló jẹ́wọ́ títóbi ẹ̀ fi hàn yín kálẹ̀ pẹ́jù létí odò yẹn ni odò yẹn á kún agbé yín lọ tábà tún wá fẹ́ pù tiẹ̀ ní ìdàkejì à ń sọ wípé àjùlọ Olúwẹ̀rí ló fi hàn yín wípé àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé yín irú yín kọ́ lẹ máa sọ wípé okubi tó dò fẹ́ gbà àbókubi táwọn ọmọ mi fẹ́ gbà wọ́n ní confam àwọn oníranù bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn kì í ṣọ̀rọ̀ ìjà ẹ̀dẹ̀ ṣì wà lẹ́nu ìjà yẹn náà dì sí gbogbo ibi tẹ̀dẹ̀ ń gbà láti fi ní gbogbo Muslim náà tó lè Ìlọrin people gbogbo Muslim gbogbo ibi tẹ́ ti ń gbà gbogbo ọ̀nà tẹ́ ń tò láti fi bá ìṣẹ̀ṣe jà ẹ ń ṣe kí ni ẹ fail ẹ gbìyànjú ẹ fẹ́ lọ proof wípé Kùránì ló nílùú Ìlọrin Iyemọja lé yín kúrò lódò olú odò lé yín gòjò lé yín lórí ẹ kọ́ omi lábẹ́ báyìí tó délé yín padà ni ṣé ẹ̀sìn nìyẹn ni àbí kí ni ká pè àjùlọ ni ká pè yẹn àbí kí ni ká pè ẹ bá ń kọ sí comment section
ẹ jẹ́ ká gbà fún adániwáyé pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tó dá gbogbo wa papọ̀ yìí. Kó ní kálukú àjùlọ ní okay, God bless you. Kó ní kálukú wà láàyè ara títí ẹ̀. Nídìí àti máa fi gbá kan bọ̀ kan nínú. Nídìí àti máa sọ wípé lámì ò ní gbàṣẹ́. Nídìí ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ gbà níbẹ̀. Tí Ọlọ́run bá ti ń ṣiṣẹ́, ẹ jọ̀ọ́. Tó bá jẹ́ wípé ẹni tìjú ni sà, tó bá sọ̀rọ̀ ìṣẹ̀ṣe, ó yẹ kẹ́ padà délé, kẹ́ lọ wo àjùlọ tó ṣẹlẹ̀ sí yín yẹn, kẹ́ má bá wọn sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe mọ́ àbí kọ̀ndẹ́mù wọn. Ẹ gbé Kùránì lójú ogun, Kùránì ṣẹlẹ́yàbọ̀. Tí ẹ bá protect Kùránì yẹn dáadáa níjọ́ yẹn ni kò lè protect ara ẹ̀. Ó yẹ ká rí àyà tẹ́ máa ṣí, ṣe bẹ́ẹ̀ bẹ́lẹ́dùmarè sọ̀rọ̀ àtọ̀dọ̀ Allahu lòjò dẹ̀ tí ń rọ̀. Ó yẹ ká rí àyà tẹ́ máa ṣí lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn, tẹ́ máa sáré kà wípé tó Allahu iṣẹ́ la wá ṣe bí o. Ìránṣẹ́ kò sí ń dé ìránṣẹ́ kan lọ́wọ́ o. Ojú ọjọ́ gbọdọ̀ dúró. Tí àwọn eléégún bá fẹ́ jáde tí òjò bá yẹ kó rọ̀, máa mú òjò yẹn kò ní rọ̀. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ìtàn Ìjàpá àti Yánríbò lásán. Tí àwọn oníṣẹ̀ṣe bá fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣe, tí òjò ò bá ní rọ̀, wọ́n á mú òjò yẹn, òjò ò ní rọ̀. Tó bá sì jẹ́ ìtójò máa rọ̀ pa wọ́n ni wọ́n mọ ohun tó máa lò. Olúwẹ̀rí máa gbé òjò, ó máa ṣí òjò sílẹ̀, omi máa pa wọ́n dáadáa. Irú ọjọ́ yẹn tí Kùránì yín wà lábẹ́ yín, tẹ́ wá padà dẹni tó pa Kùránì máa bíá. Ojú ti Kùránì padà sílé. Ó yẹ kẹ́ ṣí Kùránì yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Kẹ̀kẹ́ kúrú náà yá lọ àwọ̀ àbí kí lẹ máa pe gbogbo nǹkan tẹ́ ń kà nínú Kùránì yín. Kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní kà. Kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní kà. Bó jẹ́bi tẹ wà yẹn lásán, òkójò bá pa yín níbẹ̀, débi tí Kùránì yín máa ya. Kùránì yóò protect yín. Ẹ̀yin lẹ protect Kùránì yín. Tẹ jẹ́ kí gbogbo ayé mọ̀. Because tẹ́ bá protect ẹ̀, ó máa ya ẹfẹ́nu yín sọ. Ẹni tẹ́ bá ní kẹ́ fagídí ṣe sí. Tẹ́ bá ní kẹ́ gbé Kùránì jáde, òjò máa bà Kùránì jẹ́, Kùránì máa fàya. Àbí kìí ṣe ohun tẹ́ sọ nìyẹn. Ẹni Kùránì máa fàya tẹ́ bá fagídí gbé síta. Ẹnu yín lẹ fi sọ, ẹ wá gbọ́. Ẹlẹ́ẹ̀dẹ̀ fẹ́ kó fàya torí ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ogun mélòó lẹ wá ti lọ fi Kùránì yẹn jà láti ìgbà yìí sí tó ti jáwé olúborí wálé. Ẹ bá wa lọ fi Kùránì yẹn jagun Boko Haram, ibi tí mo ń lọ nìyẹn. Boko Haram ń lo Kùránì yẹn sí, wọ́n fi pa àwọn èèyàn ní Nàìjíríà. Kùránì tẹ́ tọ́jú lọ́jọ́ kìíní àná létí odò Ọ̀ṣun, tẹ́ ẹ fẹ́ kójò kó bàjẹ́, tẹ́ ní nítorí ogun ṣìpọ̀ tẹ́ fẹ́ fi jà. Ogun yẹn ti wà nílẹ̀ nu Nàìjíríà báyìí o. Ogun yẹn wà nínú ìlú Ìlọrin o. Tẹ́rọ́rìsì ń dà wọ́n láàmú o. Kùránì náà dẹ̀ ni tẹ́rọ́rìsì ń kà. Kùránì ni tẹ́rọ́rìsì ń gbé. A gbọ́ pé àwọn báńdíìtì wọn lọ́pọ̀ Ọ̀fà. A gbọ́ pé wọ́n ní Ọ̀rúnmìlà ńlé. A gbọ́ kí wọ́n ṣe ríwo yà kí wọ́n pa àwọn èèyàn lọ́pàkúpa. Allahu tẹ́ gbẹ́kẹ̀lé, tẹ́ lóun lọ́bọ olùfinimọ̀nà, òun lọ́bọ olùgbàlà, òun lọ́bọ olùgbèjà. Wọn ò fi gbèjà, wọ́n fi pa àwọn èèyàn ni. Wọ́n fi pa àwọn èèyàn ni. Ìyá ẹ mùmú, bàbá ẹ mùmú, ara ẹ̀yin tá à ń sọ náà nìyẹn. Ọláìtàn, mùmú nìyá ẹ. Ìyá tó bí ẹ, tó dẹ̀jẹ̀ lé ẹ lórí, tó gbanú òbú ẹ̀ jáde, tó wú ẹ̀ sínú fóṣù 9. Mùmú ni. Ó gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni. Ẹ̀yin èèyàn. Nígbà tá a fà bàbá Òkúta Gidi, bàbá dáadáa kọ́lọ́ jẹ́ rí wọn pẹ́. Wọ́n gbé Kùránì lọ sí etí odò. Wọ́n láwọn fẹ́ lọ pàlélé odò yẹn, Iyemọja, wọn ò gbọ́dọ̀ bọ Iyemọja ń bẹ̀ mọ́. Òjò tí ó rọ̀ kó tó kúrò lé, ó wá tásìkò tó dé di odò tó fẹ́ ṣí Kùránì láti fi pọ́ìsì odò. Òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀, ojú ti Kùránì kúrò ń bẹ̀, wọn ò lè ṣí Kùránì. Wọn ò lè ṣí Kùránì. Ṣé ló yẹ káwọn àti Iyemọja kọjọ figagbága? Òkè jẹ́ tí wọ́n bẹ gbé báyìí, ìwọ tó wá bú mi yẹn sìn jẹ́ kí n yóhùn padà. Iyemọja fi yín ṣẹ̀sìn. Ìwọ tó bú mi yẹn ló kọ́ sí ẹ o. Ẹ ti mọ̀ pé bú máa ń fún èmi lẹ́nájì lórí pílátífọ́ọ̀mù yìí. Iyemọja fi ànábì ṣẹ̀sìn àbí òfin ànábì ṣẹ̀sìn? Ìbéèrè ni o, mi ò bá ti gà wá o.
mo kàn yóò hùn padà ni. Iyemọja dójú tànábì, ó dójú ti kùránì, ó fi kùránì ṣẹ̀sín, ó fòjò pa kùránì padà sílé. Ibi tẹ́ máa ti mọ̀ pé Iyemọja lágbára ju kùránì lọ nìyẹn. Ọláìtàn, ìwọ ló kọ́ sí ẹ o. Ò bá ti rọra má bú mi kí rọra máa ṣe ṣó mi lọ pẹ̀lú fàájì. Ẹni bú mi tó dá wà lálẹ́ rè o. Òun ló jẹ́ kí n jẹ́ kẹ́ mọ̀ wípé Iyemọja ju kùránì lọ. Iyemọja ó rọ̀jò lé kùránì lórí, ó rọ̀jò lóní láwàní lórí, ó tutù dé lẹ́ni. Bí wọn bá tètè kúrò létí odò gan, Iyemọja máa gbé wọn lọ. Àjùlọ Iyemọja lórí. Ibi tó yẹ kẹ́ ti mọ̀ nìyẹn wípé kẹ́ fi àwọn aráabí sílẹ̀. Ẹ má wá gbogbo ọ̀nà láti máa fi bá ìṣẹ̀ṣe jà. Ìṣẹ̀ṣe làgbà. Ọláìtàn Alfa, you dey feel am. Ṣọmọ kó tẹ́lẹ̀ mú lájùlọ Ọlọ́run ni. Mo wá padà yóò padà mo sọ di àjùlọ Iyemọja. Iyemọja fi yín ṣẹ̀ṣe, ó rọ̀jò lé yín lórí. Ẹja máa gbọ́ lọ, ẹja máa gbọ́. Ọláìtàn wá gbọ́ ohun tó ṣẹlẹ̀, wá gbọ́. Ó yá. Ẹja ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ọláìtàn ṣẹ̀ṣẹ̀ dé. Iyemọja ṣẹ̀ṣẹ̀ gbọ́. Wọ́n sọ wípé odò Ọlọ́run, wọ́n ní odò Iyemọja. Odò Iyemọja. A sì gbọ́ wípé ice block ló jábọ́. A gbọ́ pé yẹ̀pẹ̀ ló jábọ́ látọ̀run. A gbọ́ pé tẹ̀síbíù ló jábọ́ lójú ọ̀run. Wọ́n wá sétí odò pa wọ́n lọlé. Iyemọja lù wọ́n lójò àtàwọn àti kùránì. Iyemọja lù wọ́n ní kòbókò. Àjùlọ Iyemọja. Ọjọ́ mi ti bá tí wọ́n wá ṣe ṣú ọmọlúwàbí ẹ̀ ní bú mi. Ibi tí àwọn èèyàn yóò tún kẹ́ tí wọ́n gba ibẹ̀ lánàá. Aláti padà ṣòfò nílé ìlú. Yóò sí nínú iṣẹ́ àti àṣà tí wọ́n nílò ní. Ìlọrin ẹ̀fọ́ odò. Ìlọrin kì í bọ̀ Ọ̀ṣun, Ìlọrin ẹ̀fọ́ yẹpẹ̀, Ìlọrin ẹ̀fọ́ igi ìwé ẹ̀fọ́ iná. Ìlọrin ẹ̀fọ́ òmù, àwa kì í bọ̀ òkúta. Ìlọrin ẹ̀fọ́ omi, ìlú mímọ́ ní Ìlọrin. Ìlú ìsìlámù ní Ìlọrin. A ti kẹ́ fún gbogbo yé. Ẹlẹ́ni gbọ́ ẹ̀dí gbà. Ẹlẹ́bi kẹ́ ẹ̀sẹ̀ sínú yé. Níbi tá a bá dé ní ìsìn. Kò ṣe ń fẹ́nu ṣe náà. Ọlọ́ìtàn ṣoṣù wá bẹ̀ bú mi sí. Kò ṣe ń fẹ́nu ṣe náà. Ẹnu làbí ìṣẹ́ láti gbẹ̀ yìí. Ìlẹ́nu wọn káwọ̀ yìí. Kálukú lọ́jọ́ wọn sí bàbá rẹ̀ jáde. Ẹ bá wa ṣí ẹ̀ ṣe. Gbogbo sẹ́yìn bá lè sà. Báyọ̀ àwọn kẹfẹ́ ní ìpínlẹ̀ bàjẹ́ tó fi mọ̀ pẹ̀lú mímọ́ ní lọ́rin. Òun ló kú báyìí. Gbogbo wọn ti síbi sí lọ́rin. Wọ́n láwọn kọ́ máa fọ ọ̀sán ní lọ́rin. Àwọn sì fẹ́ máa fọ omi ní lọ́rin. À ń tẹ̀bí iye wọn, à ń sọ fún ọ pé ìdáná ọ̀gbà bẹ́ẹ̀. Wọ́n ti rí bẹ́ẹ̀ kọ́. Ẹnu làwọn fi ń ṣe tẹ́lẹ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ kú lẹ́nu lọ́sàn. Ẹgbẹ́ tó ń bàgbé Al-Qur'ani kẹ́kẹ́ ni lórí. Nígbà tí ọlọ́sà bá ń sọ pé ẹ̀yẹ àlùfáà. Ẹ bá tà wọ́n ká sí ẹ̀. Báwo ni wọ́n ṣe wọ́n mọ̀ pé Al-Qur'ani ju táwọn ẹgbẹ́ lọ́wọ́ lọ? Al-Qur'ani ju ọ̀sán lọ. Al-Qur'ani ju eégún lọ. Al-Qur'ani ju ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe lọ. Àníyàn tí bàbá mi àgbàlẹ́kùtà gidi fẹ́ wá sí àyí. Lọ́sẹ̀ yìí. Àníyàn tí wọ́n sọ odò yìí di. Àsìkò yẹn ni bàbá Òkúta Gidi kọlọjà rí wọn pẹ́ ni wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n ṣe fídíò tí mo fẹ́ sọ̀rọ̀ pẹ́. Nígbà tó wọ́n ṣe fídíò yẹn gbà yẹn lọ́hùn, mo rí pọ́wọ́ tí mo fẹ́ sọ ń sìn. A lot of people ò jáde sọ̀rọ̀ yẹn nígbà yẹn. Ní tilẹ̀ ètò lóhun tó bá jẹ́ wípé mo wo fídíò yẹn nígbà yẹn ni, I will talk about it then. Kò sí bí gbogbo ogun yẹn ṣe lè le tó, màá sọ̀rọ̀. Èèyàn kan ló wá ṣe ju fídíò yẹn sí mi. Wọ́n ṣe wá ju fídíò yẹn sí mi tí mo wá rí kò sí ju bí few days ago lọ mọ́ wò pé fídíò bàbá Òkúta Gidi lélẹ̀ ìyàwó ló ṣe fídíò yìí. Ẹni yẹn wá ṣe voice note sí. Voice note yẹn ló wá call attention mi tó gbé mi wá ṣe program. Màá gbé wa débẹ̀ gbogbo wa máa jọ gbọ́. Kì í ṣe tìjà.
ọwọ́ mi dilẹ̀ ló jẹ́ wá ṣe program yìí ká lọ́wọ́ mi ò dilẹ̀ ní mi ní wá màá tún postpone ẹ̀ because mo ní intention pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ìgbà míì máa wà ọ̀rọ̀ máa wà kò ní sáyè, ìgbà míì àyè máa wà kò ní sí ọ̀rọ̀. Nígbà tí fídíò yìí jáde kò sọ̀rọ̀ ńgbà yẹn, nísìnyí lọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ wá wà tí mo máa sọ sí. Bàbá Òkútagídí ó wá gbé ìgbésẹ̀ kẹ́yìn èèyàn máa wòran o because ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lọ́lọ́run ti gbà yọ sí àwọn mùsùlùmí oníjàgídíjàgan yìí láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ni Ọlọ́run, kò sí ẹni tó máa sọ bóun ṣe máa ṣe ìjọba àbí ṣe ilé ayé àbí ṣe àwọn ènìyàn, òun lòun máa jẹ́ Ọlọ́run òun. Ẹ gbọ́, àwọn mùsùlùmí wọ̀nyí wọn ò ní àròjinlẹ̀ láti mọ̀ wípé Ọlọ́run tó dá àwọn náà ló dá oníṣẹ̀ṣe. Ṣé Ọlọ́run tó ṣẹ̀dá oníṣẹ̀ṣe ní akọ àtabo ní ìrí tá fi jọ jọra wa tájọ fi ń pera wa ní ènìyàn, ṣé Ọlọ́run yẹn yàtọ̀ ni? Kò yàtọ̀. Ọlọ́run tó dá Iyemọja, tó dá òpó Kàábà, tó dá gbogbo ẹ̀, tó dá àgbélébù, kò yàtọ̀, Ọlọ́run kan náà ni. Táwa ni èmi àti yín? Ẹ gbọ́, ta ni èmi àti yín láti wá sọ wípé Ọlọ́run yẹn ò mọ̀ ọ́ ṣe? Ohun tó dá yẹn kì í ṣe ohun tó yẹ kó dá, kì í ṣe ohun tó yẹ kó wà láyé, àfi ká parẹ́. Ta lèmi àti yín? Ẹ̀rọ ni fún gbogbo ọwọ́ tó bá tún wá bẹ̀ láti wá bọ̀. Àwọn ìjọ táwa lẹ́nu ẹ̀ yìí, kò gbà fún wa bẹ́ẹ̀. Bàálà kọ́ tí ẹ̀ jáde. Ṣẹ́gbọ́, Iyemọja máa bá tírà jẹ́. Lórí ìjọ mi, àwọn ìjọ fún bàá jẹ́. Lórí bàá ìṣẹ̀lẹ̀ yóò fún rẹ̀ ní. Àti gbọ́tọ̀ mo fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí. Iyemọja máa bá tírà jẹ́. Òun lè ṣe lè gbé tírà jáde. Ẹni Kùránì ó ju odò lọ. Kí ló dé tódò wá lé Kùránì padà tí Kùránì ò ríṣẹ́ ṣe létí odò? Ìbéèrè ni, ẹ má bínú sá o. Educative show ni mo wá ṣe o. Kí ló dé tí Kùránì wá sá fún odò? Ó yẹ kí Kùránì dúró síwájú odò ni. Òjò bá máa rọná. Ẹ̀yin èèyàn, mo rí nǹkan kan ní orí social media nígbà kan. Ilé kan tó jóná tí Bíbélì ò jóná. Ó tún ní nǹkan táwọn Boko Haram lọ ṣe tí Very Dark Man lọ síbẹ̀ tó ṣe fídíò. Ilé yẹn jóná, àwòrán ò jóná. Bójò yẹn ṣe rọ̀ yẹn kò yẹ kó ba Quran. Tó bá jẹ́ pé tòótọ́ Quran ju odò lọ. Ṣé mọ ohun tó jẹ́ kójò yẹn rọ̀? Òjò yẹn bínú rọ̀ ni. Ọ̀rọ̀ tó sọ àti àníyàn wọn. Because òjò yẹn ò rọ̀ kó tó kúrò lé. Ẹsẹ̀ wọn lọ fi rìn débẹ̀ yẹn. Ká lójò yẹn ká wọn mójú ọ̀nà wọn padà lọ́nà. Òjò yẹn ò rọ̀ kó tó fi lé wọn sílẹ̀. Wọ́n dẹ̀ ní àníyàn wípé àwọn lọ poison odò ní orúkọ Quran. Ọwọ́ dé tí odò Iyemọja wá wò pé òkè kò sí wàhálà. Ẹni tó dàgbà nínú àwa méjèèjì, àjọ fi wọn wá ara wa. Kọ́kùnrin tàtọ̀rìn, kóbìnrin tàtọ̀rìn, káwọn tó máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ. Iyemọja bá ṣí tàpò dé ọ̀run. Kùránì bá pajúdé, ọba tọ́jú Kùránì sábẹ́ jàlámíà. Ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin onílàkàyè o. Ọláìtó kọ́mẹ́ǹtì mọ́ látẹ̀kàn o. Àtẹ̀kàn sí ọwọ́ Ọláìtó ti bọ́. Kí ló dé tó wá fọwọ́ kékeré gbá ńlá lọ́dọ̀ Lady K? Ò bá má jẹ yóò padà kí wọ́n máa ṣe tọmọlúàbí mi lọ jẹ́jẹ́jẹ́. Iyemọja bá fi àjùlọ wọn Kùránì. Kùránì bá torí bọlé kò lè bóde. Ló bá di alákọ̀rí tilẹ̀kùn mórí kò lè bóde. Kùránì ti sásábẹ́ aṣọ kò lè bóde. Ṣé mo pé ẹ̀yin lẹ kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀rẹ́ Kùránì? Òun ló ṣe máa sọ pé bí kíní kan bá lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo òtítọ́ máa bá. Kùránì do this, Kùránì do that. Kùránì lẹ gbé lẹ fẹ́ lọ fi bá Iyemọja jà.
Iyemọja wá ro òjò fún yín, ó dá mi lójú wípé omi yẹn ò lè tutù lára yín, ó máa gbóná lára yín jọ yẹn ni bójò yẹn ṣe ń rọ̀, because Olúwẹ̀rí ò ní ro òjò ìtura, òjò àlàáfíà fún yín jọ yẹn tó fi lè lé yín pẹ̀lú Kùránì yín. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu yín, ẹlẹ́fẹ̀ẹ́ kí Kùránì yín bàjẹ́, ta ni ìbá bínú gbé Kùránì yẹn jáde? Ṣebí ọ̀pá ni Mósè fi lànà sórí omi, ó yẹ kẹ́yìn gan bínú mú Kùránì yẹn kẹ́ fi gbẹ́ odò yẹn ni, kẹ́ nà sórí odò yẹn báyìí, kódò yẹn gbẹ fẹ́m kó má sódò ń bẹ̀ mọ́, àbí kí gbogbo àǹjọ̀nú tó wà ní odò yẹn kó kú. Àjùlọ Elédùmarè òun lẹ rí, ẹ lè dá odò, èèrà ilẹ̀ lásán. Kò yé mi fún wọn, mi mọ̀ bí òpònú ni wọn o, mi ò mọ̀ o. Èèrà ilẹ̀ ẹ lè dá. Ẹ̀yin mùsùlùmí ẹ máa túṣe Elédùmarè wò. Ẹ wo ohun tí bàbá yẹn sọ nínú fídíò yẹn, ó ní kèfèrí. Kèfèrí yẹn wọ́n ti kó Kristẹni, wọ́n ti kó níṣẹ̀ṣe papọ̀. Wọ́n kọ̀ndẹ́mù Kristẹni, wọ́n kọ̀ndẹ́mù ìṣẹ̀ṣe, because àwọn Kristẹni náà lọ sódò lọ ìwẹ̀ odò Ṣẹ́gun. Bí Kristẹni bá lọ sódò lọ wẹ̀, ẹ kọ̀ndẹ́mù ẹ̀. Bó níṣẹ̀ṣe bá lọ sódò lọ bọ olú odò, ẹ kọ̀ndẹ́mù. Ẹ dẹ̀ ń lo omi, ẹ ń mu omi, ẹ ń fomi wẹ̀. Itó ẹnu yín omi ni. Ẹ dẹ̀ kórìíra àwọn tó ń bọ odò. Ẹ kórìíra débi wípé ẹni ní intention wípé ẹ fẹ́ lọ palẹ̀ sí odò tó wà lódìdí ìlú, tó bá jẹ́ ìlú tó wà òkè ni, wọ́n á gbé bàbá yẹn sẹ́wọ̀n. Ṣé mo reason? Because àwọn òyìnbó á sọ làákàyè wọn kalẹ̀ pé òjò tó rọ̀ ni ò jẹ́ kí màá ráyè ṣiṣẹ́ burúkú sínú odò yìí. Tí òjò bá dá, it can still come back. Wọn ò ní wò wípé Iyemọja máa tún lè kò tó bẹ́ẹ̀ kó padà lọ síbẹ̀ lọ palẹ̀ sódò yẹn mọ́. Òyìnbó ò ní rò yẹn. Wọ́n á gbáwé èèyàn bẹ́ẹ̀ sọ́wọ́n pé ó risk. Ọ̀nà tá à ń sọ yìí, odò tá à ń sọ yìí, títì express ló wà. Àwọn èèyàn lè máa drive bọ̀ kí nǹkan kan ṣe wọ́n, kéèyàn kó tiẹ̀ sáré faint, kó sáré fẹ́ wá rọ omi lé lórí. Ẹ fẹ́ palẹ̀ sódò, ẹ fẹ́ bodò jẹ́. Kẹ́ máa wo àwọn nǹkan tí ò tó nǹkan tá a fi ń ṣera wa nílẹ̀ Yorùbá. Ẹ máa lẹ́ ìṣògùn ẹ̀ ń jẹ̀fọ́. Mùsùlùmí fẹ́ràn ọbẹ̀ lápọ̀, wọ́n fẹ́ràn ọbẹ̀ yọ̀. Ibo lè nǹkan yọ̀ tẹ́ ń jẹ yẹn ti jáde, kì í ṣàrẹ̀wé àtẹ̀gbò ni. Ẹ sì máa láwọn kan tó ń wa ewé, wọ́n wa egbò, kíní kan ni wọ́n. Ẹ jẹ́ àtúgbádùn Abẹ́òkúta gidi sí. Ó yá, à ń gbọ́ yín sà. Mo kí ẹ káàbọ̀ mà. Ejò wá gé oníṣẹ̀ṣe jẹ létí odò, omi lásán ló lé yín padà sílé tẹ́gì Kùránì kà. Látọdún yẹn sì ni ìgbọ́pẹ́ ti padà lọ síbẹ̀ lọ ké Kùránì yẹn síbẹ̀. Mi ò gbọ́. Látọdún yẹn sì, fídíò yìí is 2023 o. Ni bàbá yìí lọ make move yìí. 2023. Láti ìgbà yẹn nísìnyí ẹ padà lọ sétí odò yẹn lọ ka Kùránì yẹn sí o. Ẹ kó ìtìjú bá nà bí. Ẹ jẹ́ kí alákọ̀rí Kùránì kó tilẹ̀kùn sábẹ́ aṣọ, àbí aṣọ yín tí ó lè gborí bóde níwájú olú odò Iyemọja o. Iyemọja fòjò pa yín, fòjò pa Kùránì yín. Àjùlọ Elédùmarè ni. Ẹ bá wa fi Kùránì ṣẹ́ ogun bandit. Ẹ bá wa sọ Kùránì kalẹ̀. Ẹ bá wa fi fèsì àwọn Boko Haram Nàìjíríà ń sìn. Ogun tẹ́lí pé ẹ̀ ń tọ́jú Kùránì yín, tẹ́ ẹ̀ ṣe fẹ́ kí Iyemọja bà Kùránì jẹ́. Wípé ẹ fẹ́ tọ́jú ẹlẹ́ tó rógun ṣì ń bọ̀. Ogun yẹn ti dé báyìí sí ogun Boko Haram. Wọ́n ti ní wèrè la fi ń wo wèrè. Aláù tẹ́ gbójúlé ni Boko Haram fi ń pa wá.
kùránì tẹ́ gbójúlé ní Boko Haram ń kà. Boko Haram ka kùránì ju kí ló dálẹ̀ lọ. Ẹ lọ wo fídíò àwọn Boko Haram yẹn, ẹ rí bó ṣe máa tó kùránì báyìí, bó ṣe máa gálẹ̀. Kùránì yẹn náà dẹ̀ iná dẹ̀ gbé dání, tẹ́ fẹ́ lọ fi ba odò jẹ́, tẹ́ fẹ́ lọ fi pàlè sódò, kí Yemọja tó fà jùlọ wọ̀nyí. Ẹ wá bá wa gbé kùránì yẹn, ẹ bá wa gbé lọ nísìn, ẹ bá wa lọ fi ṣẹ́gun Boko Haram. Ẹ ti nítorí ọjọ́ ogun, ẹ ti nítorí ọjọ́ ìjà ti wà ńlẹ̀ báyìí Nàìjíríà. Kọ́ yé pa wọ́n mọ́ nílùú Ìlọrin, dísẹ́mi ìlú Ìlọrin tí Yemọja ti fi kùránì yìí tẹgbẹ́ mi lè ṣẹlẹ́yà. Dísẹ́mi ìlú Ìlọrin yẹn náà ni wọ́n ti fi kùránì pa àwọn èèyàn. Ó wá yẹ kẹ́ wá lè bá wa fi kùránì wá solution sọ̀rọ̀ ìlú Ìlọrin kí Boko Haram má gbàbẹ̀ wọlé, because tí ogun Boko Haram àtàwọn bandits wọ̀nyí tó bá ti lè kó ìlú Ìlọrin, ẹ gbàgbé òṣì ó máa kó ilẹ̀ Yorùbá. Àwa ò dẹ̀ fẹ́ kógun kó wa ní ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́, a fẹ́ kí ogun kó ṣe kíni kó kó wa ní ilẹ̀ Yorùbá. Àmì àṣẹ Èdùmàrè ìyá mi kò ní bàjẹ́ fẹ́yìn náà. Ẹ nígbàgbọ́ nínú kùránì pé ó lágbára. Ẹ nígbàgbọ́ nínú kùránì wípé ó ju gbogbo nǹkan lọ, ó ju Yemọja lọ, ó ju Ṣàngó lọ, ó ju Ọbàtálá lọ. Kódà kùránì ju AK-47 lọ. Ẹ bá wa lọ fi kojú ogun Boko Haram, because ogun Boko Haram sí AK-47 wọn. Níbi táwọn Boko Haram ti gbé pumping action burúkú dání, táwọn weapon burúkú ti wà lọ́wọ́ wọn, ṣé bẹ́ẹ̀ la máa sọ wípé a fẹ́ lọ fi AK-47 a fẹ́ lọ fi fèsì wọn. Nǹkan tẹ́ ní tó ju nǹkan dà lọ yẹn, tó jẹ́ pé òun làwọn bàbá yín ti fi ń jà tipẹ́tipẹ́, tó dẹ̀ ń ṣẹ́gun, tó rá bàbà níwájú Olúwẹ̀rí Màgbódò. Ẹ bá wa kó lọ fi fèsì Boko Haram báyìí. We need your help, sir, with due respect. Ẹ má bínú, sir, I need help yín. Ẹ jẹ́ àtúgbọ́ bàbá sí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin oní kọ́mẹ́ǹtì, ẹ ṣàánú bí ò lóògùn ẹjọ́ mi lówó lọ́ọ̀yà o. Ẹ mọ̀ pé lọ́ọ̀yà pọ́n lù lọ́rin. Ẹ ń pé ṣó eléyìí sí mo rà ń bẹ bàbá mi òkúta gidi. Ẹni tẹ́ bá ka Kùránì kò sí nǹkan tẹ́ fi béèrè tí kò ní níbẹ̀. Wáì tẹ́ ẹ̀ ká níjọ́ yẹn kẹ́ fi bá wa mú òjò yẹn kẹ́ lè sọ odò yẹn dẹ̀rẹ̀. Kò sí ohun tẹ́ ẹ̀ fi Kùránì béèrè, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Kí ló dé tí ẹ̀ bá wa fi mú ojú ọjọ́ ńjọ́ yẹn? Ti lálejò. Àwọn tó bá mi gbé deep freezer wa, wọ́n dẹ̀ máa fẹ́ bá mi rojọ́ díẹ̀. Ẹ bàbá, ohun tó yẹ kẹ́ bá wa ṣe ní ìjọ yẹn, òun nìyẹn. Ó yẹ kẹ́ bá wa mú òjò yẹn, kẹ́ mú, bó jẹ́ ṣe lẹ́ máa yí òjò yẹn lọ́rùn ni o, bó jẹ́ ṣe lẹ́ máa ṣá nífàsẹ́ ni o, bó jẹ́ ṣe lẹ́ máa fún nígbàyà ni. Ohun tó yẹ kẹ́ bá wa ṣe fójò yẹn nìyẹn jọ yẹn. Àjùlọ ńlá Iyemọja fi wọ̀nyí. Ẹ má wọ wọn fà ìtọ́mọ ní ẹ má ṣógun, ẹ má ṣe gbá. Kùránì kò lè mú òjò. Kùránì sá lọ níwájú Olúwẹ̀rí ó ṣí tàpùlẹ̀. Kùránì jápa. Ó jápa ni wọ́n gbé Kùránì padà sílé. Hi mama. How are you? I'm fine. Happy Sunday. Same to you, ma. Hey. We got it this, we don't know how we'll get it up. Do you need my help? You have a trolley? No, I don't. Okay, then I have to go and get a trolley. Gosh. I have them out. How many are there? They should be able to just raise it up. 2 young boys. 2 kids here. They should be able to raise it up and bring it in. Eh?
ó dẹ̀ tún ṣì níbi tí mo sì fẹ́ lọ nínú program but mi ní lè go further mọ́ kí n lè attend sáwọn tó bá mi gbé nǹkan wá. Kùránì òrójò mú àwọn àǹfà tó máa sọ fún yín pé ẹ má ṣògùn, ẹ má tẹ̀lé ṣẹ̀ṣe, ẹ má tẹ̀lé kinní kan. Ẹnujọ́ mẹ́ta yìí láfà Àbíbù Lágbàjì olóṣùkà bíi ti bàbá òkúta gidi làwọn náà ni bàbá yẹn náà bọ́ síta lọ́ní táwọn bá rẹni tó lè jó nǹkan pọ̀ tó lè fún àwọn kí Boko Haram máa yin àwọn oníbọn kọ́ máa kidnap àwọn máa gbà ó. Ọdẹ ni ẹ má ṣògùn, ẹ wo àjùlọ Ọlọ́run tó wá lo àwọn Boko Haram tẹ gbẹ̀mí lé àwọn Boko Haram yẹn tó jẹ́ wípé ẹ̀sìn tẹ gbẹ̀mí lé làwọn náà sìn. Ọlọ́run tún wá lò ó láti fi kó yín lẹ́mìí sókè. Ẹ wá padà wá sọ wípé ẹ wá jò tí ọta àbọ̀ òfin ní wọlé yín sí yín lára. Bàbá yìí jẹ́ kó yé wa wípé ìyẹn Lágbàjì wípé kò sí ayẹta nínú Quran. Ẹ dẹ̀ máa tọ a lot of people. Ó ní kò sí ayẹta nínú Quran. Táwọn bá yẹ tó máa fún àwọn ní kánà kò é gbé tí wọn ò fi ní gbé àwọn láwọn fẹ́ o. Ṣé tún fẹ́ gbé yẹyọ mo tún ní fídíò kan bí o bàbá yìí tí ń jẹ́ tiwọn Alifulani ṣe làwọn ní tójú ogun bá ti yá àwọn rẹ́dí àti tẹ̀lé Sunday Igboho. Ìyẹn ni mo fẹ́ play fún wa ṣe lẹ́ẹ̀kejì but mi ní lè further more because I have a lot of things láti ṣe. Àwọn náà ní tójú ogun bá ti yá àwọn máa tẹ̀lé Sunday Igboho. Wọ́n jẹ́ kó yé wa Àbíbù Lágbàjì sọ wípé ogun ni ọ̀dà ẹ ṣáájò kí lóògùn kí láájò. Ẹjọ́ ṣé kìí ṣe oògùn ló di ájò ni? Ìbéèrè ni o. Ṣé kìí ṣe oògùn ló di ájò? Ájò tí Àbíbù Lágbàjì ní kẹ́ lọ ṣe yẹn kí ló máa fi ṣe Kùránì ló máa fi ṣáájò yẹn? Because Àbíbù Lágbàjì wọ́n yan lọ́nà ẹ̀tàn wọ́n sọ́tọ̀ wọ́n táwọn bá rí ẹni tó lè mú elé papọ̀ mọ́ fáwọn táwọn máa gbé sí bọ́dì wọ́n ní because kò yí sí o kí Boko Haram gbé yàn kó wá tán ṣe èèyàn àlùfẹ́ ẹ̀kú kéèyàn lo ọ̀sẹ̀ kan oṣù kan nínú igbó wọ́n ní kíní yóò yí sí kẹ́ wo wọn ẹ dé mọ́ táwọn èèyàn àwọn kan náà máa jàjẹ sí kiri ẹ wo orú dìdìrín ọláìtàn yẹn sì ṣe é pé kò kọ́mẹ̀ntì mọ́ látẹ̀kan mo ti ẹ́ńtà ẹ̀ ara àwọn òpè tí wọ́n fi ń da ilẹ̀ Yorùbá láàmú nìyẹn nígbà tó bá ti fi ọ̀rọ̀ ẹ̀sìn brainwash wọn ò dẹ̀ nímọ̀ wípé ojú kejì ẹ̀sìn ni wọ́n fi brainwash àwọn wọn ò nímọ̀ pé ojú kejì ẹ̀sìn òun ni wọ́n fi brainwash àwọn náà rò bí the right thing ni wọ́n sọ fáwọn nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ lọ sọ pé káwọn ṣe yẹn lè ó ṣẹlẹ̀ yẹn wọn ò nímọ̀ pé kò gbàbẹ̀ rárá kò jọra wọn wá máa jà kiri ẹ lọ sórí social media lẹ́nìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ kírun lásán ni wọ́n ẹjọ́ má bínú wọ́n ti ń gbé deep freezer yẹn bọ̀ ẹjọ́ má bínú torí Ọlọ́run. Hey, thank you. Do you need my help? Can I assist you? Oh. If you turn it, it will probably. Hey, not be a job. Ó ṣe ra deep freezer ńlá ní ọ̀gbẹ́ náà. Ẹ̀jẹ̀ ìpínlẹ̀ ọ̀nà kódà mo máa ní ìdàtí gbé prógráàmù wa ìgbọ̀n kúrò gbogbo bí. Wọ́n lè rí bí gbé gbà. Ẹ wo ṣé mi ní round up prógráàmù ìbàdàn. Máa ní ìdàtí clear road deep freezer yẹn tóbi. Ẹ má bínú torí Ọlọ́run
àárọ̀ lọ tí wọ́n máa wá tẹ́lẹ̀ mo ti dúró mi ò tètè yí wọn kí n tó bẹ̀rẹ̀. Ẹ wá mú fún wa báyìí. Yà ọ̀nà yẹn máa free báyìí. Bí báyìí àṣà. Ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n random. Ẹ jẹ́ random. A padà wá ń jọ mi. Kókó omi ta fẹ́ yà ń bẹ̀. A ti débẹ̀. Àjùlọ Ọlọ́run. Ibi ta fẹ́ yà ń bẹ̀ kókó bẹ̀. A ti débẹ̀. Ẹ jẹ́ random. Ẹ má bínú. Mo ní láti attend sí wọn dẹ̀ ibi tó máa gbé sí gan. Mo ní láti lọ monitor. Ẹ wò ẹ má bínú sí mi torí Ọlọ́run. Ẹ jẹ́ kí n lọ mójútó kinní yẹn. Ẹ jọ̀ọ́ a tún máa padà wá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ má bínú.